Orúkọ mi ni Dámilọ́lá Fálọdún. Orúkọ mi ni Òyìnlọ́lá Ṣọ́lànkẹ́. Ìrírí wa rèé nígbà tá a lọ sí orílẹ̀-èdè Oman. Ọmọ ọdún 25 ni mí. Mo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Oman ní ọdún 2016. Mo lò ọdún kan àti oṣù kan níbẹ̀, mo padà ní 2017 ní May. Ọmọ ọdún 26 ni mo jẹ́. Mo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Oman ní 2018. Mo dẹ̀ lò oṣù bíi mẹ́wàá kí n tó padà wá sí Nàìjíríà. Ọmọ méjì ni mo ní tí mo ń tọ́jú. Mo decide láti bá àwọn cousins ẹni tí mo bímọ fún sọ̀rọ̀ pé mi ò níṣẹ́, mo dẹ̀ need help. Wọ́n dẹ̀ sọ fún mi pé àbúrò àwọn wà ní Dubai pé kí n bá àbúrò wọn sọ̀rọ̀. Mo bá àbúrò wọn tó wà ní Dubai sọ̀rọ̀. But Canada lọ sọ fún èmi pé mi ń lọ. So story yẹn yàtọ̀. Agent wa sọ fún pé okay, tá bá fẹ́ do another 4-5 months mọ́. Mo lè promise wa nípa Canada because nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ, different excuse. Okay, pé Oman wa ó jẹ́ ìlú tẹ́ ń pé àwọn èèyàn ò tí mọ̀ sí, so wọ́n gba àwọn èèyàn gan. Ó ṣàpè mí lọ́jọ́ yẹn lọ́la Tahali mo ṣá lọ bá. What do you want? Ọjọ́ yẹn ló ṣàn bá mi fẹ́yìn ló bá mi rẹ́rìn bó ṣe máa bá mi rẹ́rìn. Mo ṣàwò pé kí ló fẹ́. Ó kàn gbé ọwọ́ lé ọyàn mi ni. Àyà mi ti já lọ́jọ́ yẹn, mo sáré padà. Bóyá tí ìyàwó ẹ bá wà ní kitchen náà tí ò bá sí anybody around tí n bá rìn ní passage á kàn sáré gbá mi ń dì í. So ó kàn di pé kò wọnú inú ibi tí mo ti iron yàrá mi náà mo ti ń ṣe gbogbo nǹkan mo sọ pé store room. Ó kàn wọ bẹ̀ ó kàn fọ́kàn mi lọ́rùn pé ọmọ ń sunkún. Mo ní pé bó ṣe wọ yàrá bóyá tì mí nìyẹn sí orí bed. So mo ti rò pé this is the kind of person I'm working with. Ló fi jẹ́ kí face tèmi kó difficult gan. So èmi máa dúró síta gate ni because mi ò lè jókòó sínú ilé mọ́. Kò jẹ́ sẹ́ni tí mo fẹ́ sọ fún because mo ò ní fún. Ìgbà tí mo wá get fún inú mi dùn mo sáré pa alájà kíni kan kí làlájà máa sọ white ni wọn kí n báyọ̀ sùn dáadáa flesh ló máa ń báyọ̀ sùn kémi ṣe nǹkan tó bá fẹ́. 150,000 lọ́nà máa sọ fún mi. Ìgbà tí mo adébẹ̀ lọ ní 70 real ni. 70 real there is equivalent to almost 70,000 naira. Every time téèyàn bá ti fẹ́ bẹ̀rẹ̀ salary báyìí wọn kì í fẹ́. Wọ́n ní tí n bá ti lò pé tí n bá ti padà lò 2 years tán làwọn tó ṣẹlẹ̀ increase ẹ̀ sí 100 real. Ó dáa iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí màá gbà bẹ́ẹ̀. Àmọ́ gbogbo ìgbà tí n bá ti fẹ́ bẹ̀rẹ̀ salary báyìí wàhálà ni. Ìbínú yẹn ọjọ́ yẹn máa yẹn tì mí bọ́ èmi àti ọ̀gá yẹn nìkan ló yẹ pé ìtara pé mi ò gbà kó bá mi sùn. The way tó ṣe tì mí tí mo gbá ojú mi mọ́ edge table báyìí ojú mi wú gidi gan. Mo ní Olúwa tó bá fún mi ní opportunity láti padà sí ìlú mi ní ayọ̀ àti àlàáfíà bí mo ṣe wà yìí wípé màá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o modern day slavery ó exist ó ń ṣẹlẹ̀ gangan ni. Mo fi ra ticket mi mo fi padà kíní mo mú 5 naira padà sí Nàìjíríà. Everywhere tí n bá lọ ni máa ń share story mi torí mi kì í fẹ́ káwọn èèyàn tún fall victim. Ibẹ̀ ni mo ti gbọ́ tẹ́nìkan sọ pé òun ti lose ẹnìkan tó lọ sọ́mà pé nìyẹn ó tiẹ̀ lò I think a year and some months. Ẹ má jẹ́ kán fẹ́rin dúdú tọ̀yìn lọ sí orílẹ̀-èdè Arab ìyà ilẹ̀ máa bá ń bẹ̀. Lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe díje.